ọmọ kan mi agana na mi miske ẹni náà máa mi ẹgbẹ́ ní ìwé ètò ní ìmọ̀ àkọ́t àyẹ̀ ní ètò ìgbòlógbòló láti suwami demdaman tufan Dr. William Eckhart the former national chairman of a great party APC àyẹ̀ tí ìgbòlógbòló ní ọjọ́ ìjọba ìbẹ̀sọ̀ ṣe tó kúrò sí àdámdọ́ ọgbọ́n oṣù bàbá àti ìgbòho yìí lọ àbàṣẹ́ orí ọ̀gbìn Uruka guti kempo itie mi egena mdena owo ayo songo woni do fi adaka Thank you.